ọjọ́ lọ́jọ́ abínisáyé tí a fi ń jórúkọ mọ́ ọmọ aráyé ẹni lé lọ́dún kọrin ọpẹ́ fÓlúwa ọba gẹ́gẹ́ bí ọmọ tó mú oore àgbà ìyanu oore lolúṣeun ń dúpẹ́ fún ọba tó sàtọ̀dẹ̀ jẹ́nu aláboyún èèwọ̀ rọbínà bí ń ká aláboyún kó ewu ọmọ ọ̀rẹ́ gbajó bó ṣe tó níjó ọ̀rẹ́ gba kó yọ lórí gbàyìngbà. Prophet Olúwaṣeun ni mò ń kíkú ọjọ́ ìbí ọmọ Àlàní lórí lọ́jọ́ orí wòlíì ńlá ìránṣẹ́ Olúwa máa gbọ́ mi ní gbèjìgbèjọ gbogbo ọmọ ló ní kí baba kú ọjọ́ ìbí àwọn lọ́jọ́ yé mi pé dáàdì lé lọ́jọ́ orí wọ́n ní ìwú èwì tún gbogbo sí gbogbo fọlọ́kọ̀ tó wà ń wá sáyé pípa òbí lórí àwọn láfiwé akitiyan dígí oníyebíye láfijọ aleluya méje fólú ìjọ mímọ́ òsánà ìmọ̀ye fún Jésù olùgbàlà. Special Apostle Prophet Olúwaṣeun là ń kíkọ́ àyórí kádùn ọkọ̀ olórí Abímbọ́lá máa dá gọ̀jọ́gọ̀jọ́ ìpolá láṣẹ Àlàní Òjìlé Motors àwọn ọkọ̀ bọ̀gìnì tó kójú owó ọkọ̀ ìgbàlódé tẹ́ńjìnì rẹ̀ jíire Buhari paná wà tó ti ń dábí ẹdun ìlú Àbújá náà kalẹ̀ títọ́ ti ń rọ̀ bí òwe ọmọ Àlàní ti gòkè odò káfárá tó já Jésù ló gbé ọlẹ́kẹ̀ tó tàfidẹ́ ní ìtẹ́mọ́lẹ̀. Olórí ìjọ tó kájú òṣùwọ̀n ni mò ń kó bẹ́rẹ́ fún Olúṣeun ti ń ṣiṣẹ́ ìríjú ilẹ̀ ta sí wòlíì ìjọ tó gáyàtà ni mò ń wí ọjọ́ pẹ́ tí Kristi ti ń gbowó dáàdì ṣiṣẹ́ ìyanu ọmọ Àlàní dúró ti Jésù ló fi délé ní rẹpẹtẹ ayọ̀ ọjọ́ bí òní gbájọ bó ṣe tó níjó ìyẹn ẹnu rẹ gbà kó yọ lóníyùngbàyùngbà. Ilé mòwò nílé jẹ́ kí ilé baba tó bí ọlọ́mọ ọmọ olówó dúró ọmọ ajíbọ́sìn ọmọ ajífete ṣeré ọmọ ọ̀tọ̀nkùtọ̀ lówó ọmọ òwò kì í jà wọn kì í rọrọ àwé mẹ́nu kúrò ntòwó ọmọ àjírí ọmọ àjíyìn ọmọ ajílà lọ́ọ̀ṣọ́ ajífọ́jọ́ gbódára bí ẹ̀gbìn ìwọ lọ́mọ arígbá ńlá mowó ẹ̀yin lọ́mọ atẹ́ni gboyè asọ̀rọ̀ gboyè ọmọ asunkúngbadé àtẹ́wọ́ mẹ́wàá ni wọ́n mú gboyè ilé baba tó bí ọlọ́mọ ọmọ amọ́lẹ́sẹ̀ bí àlárì mọ́lẹ́sẹ̀ tí ń wọlé ọmọ ọba nílé aró ọmọ wòyíra kó má bàrẹ̀ ẹrúkẹrú abẹ́lára lẹ́nu kò séyàn tó burẹ́ wà nílé àwọn baba tó bí ọlọ́mọ ewúrẹ́ ló bá burẹ́ wà lówó ẹbọ ni baba yín fi ń ṣe àgùntàn ló bá burẹ́ wà lówó ẹbọ ni baba yín fi ń ṣe odidi èyàn bá burẹ́ wà lówó rọ̀ nígbèrú wọn lọ èyí ládàra lẹ́wà márìndọ̀tì yẹn tó yálé iye tó bí ọlọ́mọ ìwọ lọmọ ọlọ́fà ọmọ Ọlálọ́mí Ọlálọ́mí ọmọ abíṣojú òkò ìjàkadì lórí ọ̀fà ìjàkan tí wọ́n jà lọ́fà ńlẹ̀ Ọlálọ́mí ó sojú ebi ó sojú kóró náà oko ó sojú lákànrún náà oko ìrè ní láfàkálẹ̀ ọ̀bàrà ní láìkiri kánú oko ọkà ní lákànrún náà oko ìbá sojú olóko ìbá làwọn ńlẹ̀ Ọlálọ́mí ìwọ lọmọ Ọlálọ́mí tí mo rí tí mo dásà là ń lọ́bẹ̀ ìyẹ̀rú ọ̀kẹ́ tí mo rí tí mo dásà là ń lápá ṣọ́ra àlàmí òun káwé má jẹ́ lápá mi ọ̀kẹ́ ọlọ́fọ̀ ọmọ abíṣojú òkò àwọn ọmọ gbà ládùúrà pé lórúkọ Jésù kí ẹ túbọ̀ jíṣẹ́ Olúwa pẹ́ pẹ̀lú tẹsítímọ́nì ọlọ́dún pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lórí pẹpẹ ọjọ́ bí ọdún mìíràn bọ̀ láìpẹ́ àti ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ lóní kòpẹ́kòpẹ́ àwọn ọmọ wùrẹ́ kí ẹ gbó bí ológbò ti gbó kí ẹ gbó bí ológbò ti gbó kí ẹ gbó bí àgbà kan tó gbó títí fún ọmọ owó ṣagbára ọmọ owó yọyọyọ odò kínní bí kí ló túbọ̀ máa rògbà yín ká tọdún tó ṣìlẹ̀ ilé fi ń kórè mọ́ra wọ́n lè ṣe tọdún ìkẹ́ṣe tàmọ́dún ọdọọdún ní sákún rúwé ọdọọdún lèrò wá ń wà ó lè mọ̀ bẹ́ẹ̀ ni bí ọ̀bẹ ti bẹ̀ṣù àtẹlẹsẹ̀ abẹ́nà kí ẹ̀ṣọ́ ọdún mọ́dún rọ́mọ ọmọ ọdún alámọ́lá ọdún rẹ̀ gbogbo ọdún àìkú ti ṣe baálé ọ̀rọ̀.